lọ́dún 1960 ńlá gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó bìrìtìkó tí nàìjíríà ń dún nípa àti dáwà àti dòmìnira àti wà láàyè ara wa, ọkàn wa ti balẹ̀. lọ́dún bíi mẹ́ta lẹ́yìn ẹ̀ afẹ́nìkan síbẹ̀ kó máa darí wa, ìyẹn Dr. Nnamdi Azikiwe. àmọ́ ẹni àkọ́kọ́ tí yóò kọ́kọ́ jẹ́ prime minister òun náà ní Tafawa Balewa. wọ́n lò gba wọn bó ṣe fẹ́ ń gbà náà. ìtàn sì ń sọ nípa nǹkan tí Tafawa Balewa tí wọ́n ṣe lórí àlééfà títí dòní. nígbà tí wọ́n lò gba wọn lọ sà, Major General Aguiyi Ironsi wọ́n ti bọ́ sórí àlééfà. wọ́n darí Nàìjíríà bó ṣe fẹ́. ìtàn ń sọ nípa wọn dòní. lẹ́yìn tí wọ́n General Yakubu Gowon wọ́n máa bọ́ síbẹ̀. àwọn náà ló gba wọn bó ṣe fẹ́ lò ó. ìtàn ń sọ nípa wọn títí dòní. kó tó wá di wípé General Muritala Muhammed wọ́n bọ́ sórí àlééfà, ìgbà rẹ̀ sún Nàìjíríà bọ̀ ńgbà náà. ìtàn ń sọ nípa wọn dòní. kó tó wá di wípé bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ wọ́n bọ́ síbẹ̀ lẹ́yìn Muritala Muhammed. wọ́n darí wa bí ológun gbà náà, ìyẹn lọ́dún 1976. bàbá ló gbàǹgbà náà, wọ́n ṣe wọ́n tó lè ṣe. bàbá ń bẹ lókè èèpẹ̀ títí dòní. Èdùmàrè kó tún bàbá lẹ́mìí. kó tó wá di pé Ṣéhù Ṣàgàrí tún wá bọ́ sórí àlééfà lẹ́yìn Àrẹ̀mú Ọbásanjọ́. wọ́n máa lò gba tí wọ́n gbà náà, wọ́n lò bó ṣe fẹ́ lò ó. kó tó wá di wípé General Muhammadu Buhari wọ́n lò gbà tí wọ́n bá ṣe fẹ́ lò nígbà ayé ológun. wọ́n darí Nàìjíríà yìí lọ́nà bó ṣe fẹ́. àmọ́ lónìí ńkọ́, bàbá ti kú lókè èèpẹ̀, ṣùgbọ́n ìtàn ń sọ nípa nǹkan tí wọ́n ṣe Nàìjíríà. lẹ́yìn wá àgbà náà General Ibrahim Babangida wọ́n bọ́ sórí àlééfà. nígbà náà wọ́n ṣe bó ṣe fẹ́ ṣe, wọ́n lò bó ṣe fẹ́ lò ó. ìtàn ń sọ nípa wọn títí dòní. a dìbò kan lọ́dún 1993, ìbò tí kò tí ì sírú ẹ̀ ní Nàìjíríà yìí. nígbà náà ni wọ́n gbé bàbá wa Moshood Kashim Ọláwálé Abíọ́lá wọlé gẹ́gẹ́ bíi pé ẹni tí yóò darí wọ Nàìjíríà yìí. àmọ́ ọ̀tẹ̀ tó ń bẹ Nàìjíríà yìí kò jẹ́ kí wọ́n gbé fẹ́ni re. ẹ wo ohun tí kò bá jẹ́ ni kó wá gbá o. Ernest Shonekan ó wá bọ́ sórí àlééfà. Sunday ẹ máa bá ń ká lọ. Ernest Shonekan náà ló gbà tiẹ̀ bó ṣe fẹ́ Nàìjíríà yìí. ó wá lò lọ sáà kó tó wá di pé General Sani Abacha àwọn náà bọ́ sórí àlééfà yẹn lọ́dún 1993. oníkálukú wa là ń sá kíjokíjo nígbà náà. la mọ bí Nàìjíríà ò ṣe fararọ nígbà náà. wọ́n lò lọ sáà títí di bí ọdún 1998 kẹlẹ́mi tó gbà á. bàbá wa Abdulsalam Abubakar àwọn náà bọ́ sórí àlééfà ńgbà náà. wọ́n lò bó ṣe fẹ́ lò ó, wọ́n lò bó ṣe fẹ́. ìtàn sọ nípa wọn dòní. kó tó wá lè wípé àwa padà síjọba alágbádá. bàbá wa Chief Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ ó bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ wa lọ́dún 1999. gbogbo wa la lè sọ nǹkan tí bàbá yìí ṣe ńgbà tí wọ́n bọ́ sórí àlééfà ńgbà náà. lára rẹ̀ náà ni ẹ̀rọ alágbèéká tí kò wá ń lò lónìí. ìtàn sọ nípa rẹ̀. Umaru Musa Yar'Adua ó bọ́ sórí àlééfà. wọ́n ní igi tó bá dáa kì í pẹ́ nígbó. Umaru Musa Yar'Adua wọ́n lò ó bí ọdún 2 àti ààbọ̀ kó tó di wípé àwa amúgbákejì wọn gbà náà, ìyẹn Goodluck Jonathan, láti máa ṣèjọba lọ. Goodluck náà ṣe tiẹ̀ bó ṣe fẹ́ lò ó kó tó wá di wípé bàbá wa Muhammadu Buhari tí wàá padà sórí àlééfà gẹ́gẹ́ bí alágbádá. wọ́n ṣèjọba tí wọ́n bá ṣe fẹ́ ṣe é. àti wàá padà sí ilẹ̀ Yorùbá. bàbá wa ààrẹ ilẹ̀ wa lọ́wọ́lọ́wọ́
Bọ́lá Ahmed Tinubu, ohun tẹ́ ẹ bá ṣe lónìí ìtàn nígbàgbé rẹ o. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lókè ọya yìí, tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí, ó ń kọ wá lóminú. Ṣé báwo ṣe máa wò rèé, ṣé báwo ṣe máa wòran rèé tí yóò sì máa polúkúrú mọṣú lọ. Àwọn tí wọ́n ti lò kẹ́ ẹ tó débẹ̀ ìtàn ń sọ nípa wọn o. Àmọ́ ohun tẹ́yin náà bá ṣe lónìí ìtàn nígbàgbé rẹ̀ láéláé. Ẹ wo àwọn tí wọ́n fẹ̀mí ṣòfò nípínlẹ̀ Kwara, ẹ wo iye ẹ̀mí tó bọ́ láwọn ẹni ẹlẹ́ni. Ìtàn nígbàgbé ohun tá a bá ṣe o. Ẹ já rò dáadáa o. Ohun tó bá kàn Nàìjíríà yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ní kíákíá. Ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà ó mẹ́hẹ. Ọkàn wa ò balẹ̀, níbi kan à ń yà sí mọ́. Ohun tó bá yẹ ẹ ṣe ní kíákíá o. Kò jù bẹ́ẹ̀ lọ. Ire o.